Aláròyé máa wí o. lẹ́yìn Onígbìdé agbábọ́ọ̀lù Henry Nwosu náà ti jáde láyé léyìí tí kò tí ì pé ọ̀sẹ̀ kan tí àgbà ọ̀jẹ̀ akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilé wa Super Eagles olóògbé Adégbóyè Onígbìdé kí ayé pé ó dìgbò ṣe. Ọ̀kan pàtàkì nínú àwọn agbábọ́ọ̀lù Super Eagles láyé ọjọ́un alàgbà Henry Nwosu náà ti tẹrí gbaṣọ lẹ́ni ọdún 62 lókè èèpẹ̀. Gbajúmọ̀ eléégé àrà lórí pápá tóun àti Henry jọ lo sáà papọ̀ nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù náà ṣì ń jẹ́ Green Eagles of Nigeria kí wọ́n tó yí orúkọ rẹ̀ padà sí Super Eagles. Olóyè Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí ló kéde ikú ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 yìí lórí ìkànnì ayélujára rẹ̀. Ọ̀dẹ́gbàmí ní Henry Nwosu ti lọ lẹ́yìn ọjọ́ 5 tó ti wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń du ẹ̀mí ẹ̀. Ọ̀rẹ́ mi tí mo máa ń pè ní ọ̀dọ́mọdé millionaire youngest millionaire jáde láyé ní nǹkan bíi aago 4 ìdájí òní nílé ìwòsàn fásitì Èkó ìyẹn Lagos State University Teaching Hospital tó wà níkẹjà lẹ́kọ̀ọ́. Ilé ìwòsàn yìí ló ti ń gba ìtọ́jú àkànṣe láti ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ tó kọjá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí kò lè pa ìmọ̀lára rẹ̀ mọ́ra nígbà tó ń kéde ikú alájọṣe rẹ̀ yìí. Ó ní ó jẹ́ ìrora gidi nínú ọkàn mi pé èmi ni mo wá ń ṣe ìkéde ikú Henry Nwosu báyìí. Kí Ọlọ́run fún un ní ìsinmi àlàáfíà lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ lọ́run. Ẹ ó rántí pé olóògbé ọmọ bíbí ìpínlẹ̀ Imo yìí wà lára ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n fakọyọ ní gbogbo ilẹ̀ Áfíríkà lọ́dún 1980 nígbà tí wọ́n gbégbá orókè níbi ìdíje fún ife ẹ̀yẹ tó láàmìlaka jùlọ nílẹ̀ adúláwọ̀ Africa Cup of Nations. Òkìkí wọn sì kàn nígbà náà nítorí àṣeyọrí náà fìtàn balẹ̀. Èyí ni ìgbà àkọ́kọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà yóò gba ife ẹ̀yẹ tó tayọ jùlọ nílẹ̀ Áfíríkà ọ̀hún. Henry Nwosu yìí ni agbábọ́ọ̀lù tọ́jọ́ orí rẹ̀ kéré jùlọ láàrin wọn nígbà yẹn. Ọwọ́ àárín pápá ìṣeré ló máa ń wà. Midfielder tó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ni. Látìgbà náà Henry kò kúrò nídìí eré ìdárayá tó yàn láàyò yìí. Lẹ́yìn tó ti fẹ̀yìntì lórí pápá pàápàá ó tún ṣiṣẹ́ akọ́nimọ̀ọ́gbá fáwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan lórílẹ̀‐èdè yìí kó tó di pé ìlera rẹ̀ mí sẹ́yìn tí agbára rẹ̀ kò gbé e mọ́. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n ti ń rọ̀jò ọ̀rọ̀ ìbánikẹ́dùn àti àrò fún ti ikú Henry Nwosu yìí. Ẹ ó rántí pé àìpẹ́ yìí lọ́jọ́ 9 oṣù kẹta yìí kan náà ni Adégbóyè Onígbìdé tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ kóòṣì Green Eagles lásìkò tí wọ́n fi gba ife ẹ̀yẹ AFCON àkọ́kọ́ ní 1980 ré ibi àgbáńrè tóun náà dolóògbé. Onígbìdé àti Nwosu yìí wà lára ikọ̀ Super Eagles láwọn ọdún 1980, 1982 àti 1984 tí wọ́n ṣojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje ọlọ́kan-ò-jọ̀kan káàkiri ilẹ̀ Áfíríkà. Aláròyé náà dárò àwọn akọni lórí pápá tó lọ yìí. A kí àwọn mọ̀lẹ́bí wọn kú ara fẹ́ra kù, a sì ṣàdúrà kí Ọlọ́run tu àwọn mọ̀lẹ́bí wọn gbogbo nínú. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́yín fún Aláròyé.